mo tún ti gbé tuntun dé o, mo tún gbé tuntun dé látàjò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ mi lórí ètò lásìkò yìí, ẹ dákun ẹ bá mi wá nǹkan fìdílé o, tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ wá wo eléyìí tí mo tún mú dé yìí. Ẹ wá bá arákùnrin kan pàdé, eléyìí tèmi ti bá pàdé, tó jẹ́ jagunjagun ọdẹ ògbójú ọdẹ. Kí ló sọ nípa Yorùbá nation? Kí ló sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà pátápátá àti gbogbo àgbáyé? Nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ tá a jọ fọ̀rọ̀wára wa lẹ́nu wò, òun lẹ máa gbọ́ ní ìsinyìí láìpẹ́ láì jìnnà. Mi ò ní gbà yín lásìkò. Arákùnrin yìí sọ̀rọ̀ débi pé ó sọ àwọn àṣírí kàǹkàkàǹkà tó wà lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà àti Yorùbá nation, àwọn pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá àti Ìgbò tí aláàfẹ́ gba Biafra. Ìgbò fẹ́ gba Biafra, Yorùbá fẹ́ gba Yorùbá nation. Arákùnrin yìí gẹ́gẹ́ bí ọdẹ àti tó tún jẹ́ warrior àwọn jagunjagun, ó sọ̀rọ̀ ó yọkàn mú òkun ẹ̀. Pàápàá jùlọ ọmọ Yorùbá àtàtà níbo lẹ wà? Ẹ máa bá mi share program yìí. Ẹ dákun ẹ bá mi subscribe sí channel yìí. Àṣẹ̀ṣẹ̀ dé ni. Ẹ dákun ẹ bá wa subscribe, ẹ bá wa comment, ẹ bá wa pín, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé, torí ó sọ àṣírí tó ń bẹ láàrin Sunday Igboho Oòṣà àti Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, débi orílẹ̀-èdè Yorùbá nation tá à ń lépa ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó sọ gbogbo ẹ̀ bó ṣe rí àti bó ṣe yẹ kó rí. Ẹ wo bí fídíò yìí ṣe fídíò tó o gbọ́dọ̀ máa wò. Bó o bá wá ti ń wò ó tó ọkọ̀ yẹ kó o tún wá jẹ́ àbàrà amòore, o gbọ́dọ̀ tí ó share ẹ̀fẹ́ lòmíì kó mọ̀. Ẹ gbọ́dọ̀ comment kẹ́ ẹ sì like ẹ̀. Ẹ subscribe sí channel yìí ni. Bẹ́ẹ̀ bá ti ń subscribe, ẹ lè máa rí wa nígbàkigbà tá a bá ti dé. Òṣùpá TV ẹgbẹ̀je ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá, ó ṣèwọ̀ láéláé. Àwa ni bàbá, àwa làgbà. Ẹ dákun ẹ bá mi máa subscribe. Ìní pẹ́ gbé yín dọ́dọ̀ arákùnrin yìí níbi tá a ti ṣe ìfọ̀rọ̀ wá lẹ́nu wò pẹ̀lú kókó tó mú jáde. Ó wà ní ìkànnì tẹlifíṣàn wa kejì náà, Pavilion TV. Àmọ́ a ní ká wá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà ń bí. Kẹ́yìn náà jàǹfààní ẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó sọ, kí olúkúlùkù wa ó lè mọrú ipò tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ká lè mọ ibi tá a wà ní gbogbo lórílẹ̀‐èdè àgbáyé, ká lè bá mọ ibi tá a ń lọ gangan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìfẹ́ dá yín lágara, àmọ́ ẹ bá mi share program yìí, ẹ comment, ẹ subscribe sórí channel yìí kẹ́ ẹ lè bá a máa gbádùn wa. Nínú ọ̀rọ̀ tárákùnrin yìí sọ, ìfẹ́ dá yín lágara. Ibẹ̀ ló ti sọ irú àṣírí wo ló wà láàrin òun àti Ìbà Gani Adams. Àwa ò tiẹ̀ mọ̀, nínú ìrìn àjò wa ni. Irú àṣírí wo ló wà láàrin òun àti olóyè Sunday Igboho Oòṣà, débi gbogbo àwọn tí wọ́n ń jà fún orílẹ̀-èdè Yorùbá. Àtàwọn àṣírí ìmíràn ńláńlá jàǹkànjàǹkàn tó tún sọ, débi olóyè bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí. Ṣé wá rí i pé ó ṣe pàtàkì, ó ṣe kókó kẹ́ ẹ gbọ́? Àbẹ́ ẹ̀ mọ̀. Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀, bẹ́ẹ̀ bá ti lọ tẹ́ ẹ gbọ́ tán ń padà wá. Àmọ́ ẹ máa bá mi share, ẹ comment, ẹ subscribe sí channel wa. Ẹ ṣe àdúpẹ́. Ọ̀yá bá ń gbóhùn sókè, jẹ́ kí wọ́n gbọ́ àkúfọ̀ ògùn tó dúró tìkára. Ẹ wo yóò lẹ́tìkẹ́, bá ń fohùn sí fún wọn. Àsìkò ti tó. Mo bẹ̀ ọmọ Yorùbá ẹjọ́, táwọn bára wa jà ẹjọ́, ẹ jẹ́ ká parí ẹ̀ o. Kò gbọ́dọ̀ síjà láàrin wa o, kó ní kálukú ká parí ẹ̀, ká sẹ̀tàn mi kébìlẹ̀, kó ní kálukú ṣe kí ni kó sọ jí. Ṣé wàá mi ti yé yín? Nǹkan ti dé o. Ẹ wo gbogbo ìlú káàkiri, tẹ́ bá lọ sí gbogbo Ọ̀yọ́ state nǹkan bẹ́ẹ̀ l'Ògùn state. Wọ́n ṣe ń jí wọn gbé lọ́lọ́ ń pa wọn. Wọ́n ń gbowó lọ́wọ́ ń gbára ń sọ̀. Wọ́n ṣe tán lélẹ̀ òjì wa sọ pé ìjà ò sí. Ìjà wà o, mi lè parọ́ fún yín. Tó bá yẹ tán, tó bá wẹ̀, tó bá gáì, tó bá dẹ̀ gáì, ìwọ ló kù lẹ́nu ẹ̀ o. Ogun ti dé bodè o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú o, kẹ́ lọ sọ jí ẹ̀mí yín. Ṣé Yorùbá mi ti yé yín? Bàbá, ìbọn tẹ́ ń gbé káàkiri yìí ṣé torí ẹran ẹ̀gbẹ́ àbí
báwo ládùúgbò tí yín yìí torí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló ń dìbọn káàkiri pé àbó ni. bàbá ẹ ṣe olóòtú ṣẹ́rẹ́ lè ó wà fún safeguide ni o. safeguide ni. safeguide ni ọmọ kékeré sì lélẹ̀ àwọn àgbàlagbà ń bẹ nílé o ọmọ òkúkú ń bẹ nílé ọmọ Yorùbá ó tètè sọjí ṣé wàá mi ti yẹn eléyìí wà fún safeguide ni kò sẹ́yìn kan tó lè gba ẹnìkan àfi ká ṣe kí ni ká gbára wa sílẹ̀ kó ní kálukú sọjí ṣé wàá mi ti yẹn àwa òun ṣọmọ olè àwọn ìṣọmọ ajínigbé ṣùgbọ́n àwa wà fún jagunjagun lẹ Yorùbá wípé kí yọ máa jẹ Yorùbá tí ó bá mi ti yé yín nǹkan táwa wà fún nìyẹn. ọ̀dà ẹja fèrè yìí ká tún béèrè ìbéèrè lè torí bẹ́ẹ̀ ṣe jẹ́ jagunjagun yìí torí àárí lógo yín tálẹ̀ belong sí ṣé ọ̀dọ̀ àwọn méjì ló wà tó ń jagun lẹ̀ Yorùbá tá a mọ̀ bọ̀tẹ́ nìkan lọ́jọ́ ojúlówó tí gbogbo èèyàn mọ̀ nílẹ̀ Yorùbá òun lólóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà làwa mọ̀ ní jagunjagun fún ìran Yorùbá lásìkò yìí lóòótọ́ wọn láwọn míín wà ṣùgbọ́n ní táwa mọ̀ tí gbogbo èèyàn ń bolẹ̀ yín belong sí. ikú ò ní pa yín bàbá. àṣẹ o. ṣe rí bó ṣe wà yẹn èmi ò kí ń ṣe mi ò bẹ́ẹ̀ ní kankan lọ ẹni tí mo bá lọ òun ní ṣe Sunday Ìgbòho Òòṣà àti ọjọ́ ọmọ àlùbáríkà Ìgbòho Òòṣà àlùbáríkà nìyẹn bàbá àwọn táwa bá lọ àwọn ọba dúpẹ́ onídìrí lọ àwọn òdìrí o tí ó bá mi ti yé yín àbẹ́nibọ̀dì lọ ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó jẹ́ àlùbáríkà olú ọmọ tí ó bá mi ti yé yín bẹ́ẹ̀ sà òun lolú ọmọ táwa dẹ̀ mọ̀ òun gangan iná lànà bíi tiwa Ìgbòho Òòṣà akíkanjú ọmọ àlùbáríkà owó ọmọ ládìtú ẹni táwọn bá lọ nìyẹn àbẹ́nibọ̀dì ṣe tí ó bá mi ti yé yín ibi tí bàbá bá ti ní ká lọ òun là ń tẹ̀lé torí pé bó ṣe wà ní ìsìn òun gangan lànà bíi gba tiwa òun lolùgbàlagbà tiwa wọ́n ń dárúkọ Jésù èmi ò bá Jésù láyé o wọ́n dárúkọ ànábì èmi ò bá ànábì láyé ṣùgbọ́n mo bá Ìgbòho àlùbáríkà dẹ̀ ni òun lè jẹ́ kí ìyà jẹ wá oníkálukú ń rìn òun yan fanda ìgbà tí Ìgbòho ìgbà yẹn rọ̀ wá lọ́rùn bàbá àlùbáríkà ni o ẹjọ́ kọ́lọ́ ń jẹ́ kiri ayọ̀ yóò tètè tẹ̀ wá lọ́wọ́ kí Yorùbá ó ṣe kíni kó gbà rẹ̀ là kí Yorùbá mi ti yín sà ká wà fún nìyẹn. kí Yorùbá gbà rẹ̀ là. kí Yorùbá gbà rẹ̀ là ní olóòtú bó ṣe wà yẹn àwọn pípù yẹn ti múra wa tán wọ́n ti múra wa tán kí Yorùbá mi ti àwọn Fúlàní wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa wọ́n ti múra tán báyìí o wọ́n ti dira tán ẹ̀yin òwúrẹ́ bá máa wọlé lọ́lọ́ ẹ wo àwọn mọ́tò tí wọ́n lòdù wọ Níjẹ̀ tí wọ́n lè dárúkọ pé àwọn lọ sí Nàìjíríà ẹni sùúrù náà ṣé Fúlàní tó ń bọ̀ aṣáúsá ló fẹ́ lọ bá ni àbí Fúlàní ẹgbẹ́ ló fẹ́ lọ bá ẹ mọ̀ pé Yorùbá ló yẹ ká sọ jí Yorùbá ẹjọ́ mi lè parọ́ fún yín tó o bá múra dáadáa ìyàwó ẹ máa di ìyàwó Fúlàní ni wọ́n máa gun ìyàwó ẹ bí wọ́n gan ẹṣin ìlera kò tètè sọ jí. ọ̀dà bàbá mo fẹ́ béèrè ìbéèrè kan ìbéèrè yìí ṣe díẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe lè dáhùn ẹ̀ olóyè Sunday Ìgbòho Òòṣà àti Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams wọ́n ń jà débi pé ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ kóòtù kí lẹ lè sọ sáàárín yìí. ẹ ṣe bàbá ṣe rí ìjà wọn yẹn mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé àlùbáríkà làwọn méjèèjì èmi ṣe wáyé ọmọ Oòduà lèmi o ṣé wàá mi ti yín OPC lèmi tù dí kọ́ ṣùgbọ́n gbàtà kọ́kọ́ join OPC tá a pé wọ́n fọ́ọ̀mù OPC aláyé ń sọ fún wa yẹn Ìbà Gani Adams pé anybody tó bá pèrè ní ọmọ Yorùbá tó dẹ̀ fẹ́ ṣe OPC kò tó bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe kí ni ò gbọ́dọ̀ ṣe òṣèlú. ẹ tún wí. wọ́n sọ pé a gbọ́dọ̀ ṣe òṣèlú ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ìbúra wọn là gbọ́dọ̀ ṣe òṣèlú olóòtú. ta ló sọ bẹ́ẹ̀. Ìbà Gani Adams. ok. nípa anybody kó má ṣe òṣèlú pẹ̀lú èpè oníkálukú pẹ̀lú búra gbéwó sílẹ̀ gbé sílẹ̀ oníkálukú fúnra ẹ̀ lépè. ṣé wàá mi ti yé yín tó wá jẹ́ pé lásìkò yìí sìn náà ni bàbá ṣe wàá ṣetán gbà wọ́n ń jowó òṣèlú ẹnìkan ń jẹ ẹnìkan ò jẹ́ mọ́ pé wọ́n ń dánwọ́ lóró nìyẹn. ẹni tó ń ṣe tiwa ni ẹ jẹ́ ká tẹ̀lé o ṣé wàá mi ti yé èmi ò ọdún bẹ́mi ṣe wà mí sọ pé mi ń tẹ̀lé Ìbà Gani Adams ṣùgbọ́n Ìgbòho ṣàlẹ̀ mi ń tẹ̀lé. àwọn ìjọba lọ gbowó fáláyé aláyé sọ pé òun ò gbowó ìjọba kí yan Yorùbá kó nísìnyí kí Yorùbá dá dúró ohun táwọn nídìí nìyẹn ṣùgbọ́n nísìnyí Ìbà Gani Adams kí ló kàn yẹn bàbá oníbàbá ó fi wá ṣe bísínẹ́sì ni àlàyé ń ṣe bísínẹ́sì ni. àlàyé ń ṣe bísínẹ́sì ni ẹ máa wo nísìnyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn clips àwọn ẹ máa rí àlàyé máa náwó bí ọmọ yankí kí wàá ti yẹn sá wọn náwó bí ọmọ yankí ni ilẹ̀ rẹ Yorùbá fẹ́ ṣe rí yẹn mi nítàn yín tá a bá fẹ́ gbára wa lẹ̀ ẹ jẹ́ ká tẹ̀lé Ìgbòho ó gbé fún bàbá yẹn àlùbáríkà #1 Òòṣà ni ọmọ aládìtú bóyá jẹ́ nìyẹn. ọmọ aládìtú. ọmọ aládìtú àlùbáríkà ni bàbá. ọ̀gá o ṣé ìjẹ́ tẹ́ lè sọ àwọn àdúgbò tẹ́ mọ̀ Ìgbòho má dàkọ àdúgbò tiyín ibi tí olóyè Ìgbòho tẹ̀ ti ṣiṣẹ́ tẹ́ lè sọ díẹ̀ àtàwọn ipa kan tán tẹ̀ ti kó. ẹ ní kú láéláé. àṣẹ. ẹ̀mí yẹn á gùn kò dẹ̀ ní gungun yà.
àṣẹ o. ṣẹ́rí èmi gan lè dárúkọ àdúgbò mi Ok. ṣùgbọ́n mi ní dárúkọ àdúgbò mi fún yín Yorùbá mi ti Ogun State la wá Ok. Yorùbá mi ti yé ṣùgbọ́n bí tí Àlàyé ti ṣiṣẹ́ dáadáa Ọ̀yọ́ State ní bàbá o especially ìlú Ìbàràpá ní Gàngán àbí kí ló ń pè yẹn bàbá ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ gan ní Gàngán àbí kí ló ń pè bẹ́ẹ̀ yẹn bàbá ṣiṣẹ́ gan tí Yorùbá mi ti yé yín ẹ lọ wo bẹ́ẹ̀ bọ́ ṣe wà ní sìn wọ́n ń dáko nọ́mà wọ́n ń ṣe gbogbo nǹkan wọ́n ń ṣe nọ́mà mi lè parọ́ fún yín àlùbáríkà ni bàbá yẹn ó ṣiṣẹ́ ní gbogbo bẹ́ẹ̀ yẹn ẹ tún lọ títí ẹ tún wá sọ́dọ̀ wa ń bí wàá náà ní Yewa side Ìgbòho ṣiṣẹ́ gan Ọlágbòho ni gbogbo à ń jẹ o ẹ jọ kò ń ṣe pé ní ilẹ̀ àmì Ọ̀yọ́ State nìkan kò ṣe pé bẹ́ẹ̀ iná ni bàbá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ káàkiri Ogun State káàkiri gbogbo ilẹ̀ káàró jire bàbá àlùbáríkà ni bàbá yẹn ẹ jẹ́ ká gbàfẹ́ ní tọ́lọ́ ń gbà fún àsìkò tiẹ̀ lélẹ́yìí o. Kí lẹ lè sọ fún àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá lákòótán. Ọlọ́run ṣeun ṣẹ́rí bàbá nígbà kan tẹ́lẹ̀ mi àwọn abúyà anybody mi ń tijú ẹnìkan tẹ́nìkan bá ló ya wèrè máa ṣe kí n máa gbéná ojú rere ṣùgbọ́n nísìn mò ń bẹ àwọn lọ́balọ́ba wa mò ń bá àwọn lọ́balọ́ba wa téèyàn bá lọ́mọ burúkú nílé ọmọ burúkú ta oníríyàn sàkẹ́ bẹ́ẹ̀ni yóò bá mi ti yé yín ẹ wo bó ṣe wà yẹn tírú ṣe Sunday Igboho bá wà tí ò bá sí pẹ̀lú wa ìyá ọmọ àjọ ọmọ Yorùbá lásán ni akọ máa jẹyàn dànù ni ṣùgbọ́n mo bẹ̀ yín lọ́balọ́ba ẹ jẹ́ ká jọ gbárùkù tí ní àjò yìí ẹ jọ mí ní parọ́ fún tí Fúlàní bá gbàdúgbò tó bá gbadé tó bá gboko mọ́ yín lọ́wọ́ tán yín náà mọ̀ pé ẹ jẹ́ nǹkan kan ewé ló ń bẹ lórí iṣu là ń bọ̀wọ̀ kankan bẹ́ẹ̀ni bàbá tí ò bá sówé lórí iṣu máa fa kankan já dànù pìtì tá a máa fi fọ ní abọ́ kí ló kọ́ ní bọ̀dì fọ kòkò. ṣùgbọ́n ẹ̀yin lọ́balọ́ba mo bẹ̀ yín especially Aláàfin gbogbo Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba Aláké of Ẹ̀gbá land Àwùjalẹ̀ gbogbo ní mo bẹ̀ mo forúkọ Ọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ ká sọjí ẹ jẹ́ ká tẹ̀lé ọmọ wa ẹ̀yin lẹ́bí tó bá ṣe ẹ̀yin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ mo fẹ́ kẹ ẹ jẹ́ ká jọ fi egun òtòlótó kẹ jèbù rẹ ti ṣàwọ olùgbẹ̀bẹ̀ ẹ jọ ẹ jèbù rẹ káwọn ọmọ wa má padà bọ́ sínú wàhálà yìí kò yẹ kẹ́yìn ó tà wá àwọn bàbá wa àtijọ́ wọn ti tà wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá ẹ̀ là ń jẹ́ lọ yìí ẹ má tà wá fúnra fúnra. lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí pé àwọn bàbá wa tà wá àwọn kan lọ sọ pé àwọn sáìn lẹ́tà peace accord pẹ̀lú Fúlàní kí lẹ lè sọ ní ṣókí fún ẹ̀yin àgbẹ̀ lórúkọ ẹ̀yin àgbẹ̀ torí a mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ lẹ́yìn náà ń ṣe bọ́tẹ̀ jẹ́ pé ẹ tún ń ṣe hunter tẹ́ ń ṣe iṣẹ́ ọdẹ kí lẹ lè sọ sí àwọn bàbá yìí. ṣe rí ipa à ń ṣètò ọ̀rọ̀ kó ṣe máa ṣẹlẹ̀ o yóò bá mi ti yín ó ti ṣẹlẹ̀ látàrí àwọn bàbá ó lọ ọ̀nà tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé bóyá àwọn ń ṣètò gbàtọ́ dẹ́ ń ṣètò lélẹ̀ kí ló ń padà ń ya ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún àwọn pípù yẹn gbọ́n jù wá lọ ẹ̀yẹ sọ máa kíyèsí àwọn pípù yẹn gbọ́n jù wá lọ ọmọ nǹkan tó ń ṣe o. ìyẹn àwọn Fúlàní ọmọ nǹkan tó ń ṣe bàbá tẹ báyìí tán lẹ́nu wa pé wá ti sàn ẹ má bínú ẹ jẹ́ ká jọ sign agreement láàrin ara wa nǹkan kan náà ni wá ọmọ ìyá ni wá ọmọ bàbá ni à ń parọ́ fúnra wa ni à ń tanra wa jẹ ni. ẹ wọ ọwọ́ ń dọ́wọ́ lóró ìwọ tó bá ń jẹ níbì kan ìwọ náà ló ń sọ pé òun bá òun sign tó ń sign agreement pẹ̀lú Fúlàní òun tanra ẹ jẹ. ìran Yorùbá ó tún fẹ́ padà sóko ẹrú nìyẹn. lẹ́ẹ̀kan sí adúlá lèmi gbà sọ lọ́rùn o bàbá Tinubu iná lèmi ń bẹ̀bẹ̀ fún pé kọ́ ló ń ṣe ọ̀rá ìlẹ́lẹ́mì gígùn kẹ́mi ẹ̀dẹ̀ máa gùn ní gùn ya. kó sì fẹ̀mí kọ́lọ́run fẹ̀mí Yorùbá sí lọ́kàn. bàbá kọ́lọ́run fẹ̀mí Yorùbá sí lọ́kàn kí bàbá yẹn kó rántí wa kí ìyá máa jọmọ Yorùbá pa lásán tí ó bá mi ti yé yín kí bàbá yẹn rántí wa kọ́lọ́run jọ jáde nínú àánú ẹ̀ kó fi ẹ̀mí wa ẹ̀mí ìṣọ̀kan wa kó fi sí lọ́kàn ẹ̀mí ìrántí kó fi sí lọ́kàn kọ́mọ Yorùbá yóò ṣerú kí ayé jẹ́ ọmọ Yorùbá tí ó bá mi ti yé yín sà àdúrà tí mi ń gbà fún bàbá yẹn nìyẹn o àdúrà tí mo ń gbà fún bàbá yẹn nìyẹn o ẹ̀ Tinubu ọ̀dà kí kò dáńtí ò dáná àwọn olórí burúkú lè yan bá tó ni àwọn ìrankíran náà bá tó àwọn tó dà wá láàmú náà nìyẹn ìran Fúlàní ló ń dà wá láàmú torí àmọ́ sọ pé káwọn bá wá sọ jí kí àwọn má di ìyàwó Fúlàní nígbà tó bá padà yá ẹ má bínú elége lọ́wọ́ àfi já ìfún ẹlòmíràn á dẹ̀ gba ìyàwó ẹ̀ ó tán nìyẹn ìwà mi ti yẹ yín mo fi jẹ́ nìyẹn. ẹ ṣe púpọ̀ tó ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yìí látẹnu ọ̀kan nínú àwọn ọmọ Yorùbá bá a ṣe ń kọjá lọ la rí wọn. àpálánbá ni o. àpálánbá. bẹ́ẹ̀ ni o àkúfọ̀ọ̀gò tó dúró ti kanra ti kanra. àkúfọ̀ọ̀gò tó dúró ti kanra ti kanra ó jókòó ti kanra ti kanra tó wọ́n ní àkúfọ̀ọ̀gò tó jókòó ti kanra ti kanra àwọn ilẹ̀ tí ń gbádùn láti ìgbà tí ẹ ti ń gbádùn wọn yìí ẹ dákun ẹ máa bá wa share ẹ máa comment ẹ gbọ́ nǹkan tó ti sọ nípa olóyè Sunday Igboho àti gbogbo Yorùbá lápapọ̀ títí ìgbà míì a tún lè wá wọn lọ ká tún gbé wọn wá fún yín tẹ́ ẹ bá tún fẹ́ kí wọ́n tún wá sọ àwa tún tẹkọ̀ létí a tún lọ bá wọn pàdé láti bá wọn sọ̀rọ̀
á tún pàdé ó dàbọ̀. ohun àkúfọ̀ ògbòlẹ̀ tí ń gbọ́ látàtàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa tó dúró tìkanra akíkanjú ọkùnrin ni ládùúgbò ẹ̀ nígbà tá a débẹ̀. àwa ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pọ́mọ Yorùbá ni a rò pé inú àwọn ajínigbé ni a ti kọ́kọ́ mú rìfáàsì ọkọ̀ wa kó tó wá ṣèdè pé níbo lẹ̀ ń lọ torí ibi tó tọ́nà ò ti da la ti pàdé. òun ẹ̀ ṣe ajínigbé ọmọ Yorùbá lòun tí èèyàn lọ aṣọ wa létí la fi dúró. iṣẹ́ ọlọ́dẹ làwọn ń ṣààbò fún aráàlú ni òun ló mú wa dúró tì í tá a fi láǹfààní àti bá a sọ̀rọ̀. ẹ wá gbọ́ nǹkan tó sọ ṣe rí i pé ọmọ Yorùbá gbọ́dọ̀ jáfara mọ́ gbogbo wa gbọ́dọ̀ dira wa lótùtù ọwọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tárákùnrin yìí sọ ká sì sọ.